Africa Content TV. Ìdẹ̀jọ́ tó ń fúlù ẹ wò pé ẹ wò lẹ̀ ìdẹ̀jọ́ tán ọ̀dọ̀ yányá. Wàlí máa tún yóò fún ní máa ń bàgé. Ìdẹ̀jọ́ ní lọ́hùn ìdẹ̀jọ́ tó ń fúlù tó wọ́n lọ yẹ wàlí máa tún yóò fún ní máa ń bàgé. Ìyàwó dẹ̀jọ́ akínyìn ẹkúpẹ́ kò fún ọkọ ẹ sì lè rírú ẹ̀ mọ́ yóò ní kankan ọkọ àtìyàwó tíyàwó fi gbádùn ọkọ ẹ̀ obìnrin ní àdúgbò gbígbé kò sí pé mo lè ṣe fún àkàbí kò ní bí inú ojoogun yìí wò lára tiẹ̀ omi ò pé sọ́kọ̀ mi òun yìí máa ka ọ̀rọ̀ fún tiẹ̀ ó ti bínú lẹ́ẹ̀kan tó ti lọ wà lẹ́nu òun ní kankan tó mọ ara kí ọkọ rẹ̀. Ẹ̀yin ọmọ ẹ má gbọ́kànlé nìkan àwọn ètò yẹn bí wà sí tiwa ẹ máa pe ọlọ́run yín ń bẹ nínú àwọn eléré tíátà tó ń gbé ọmọ tí tẹ̀jọ́ bí dọ́ọ̀bù ẹ̀ lòún bí ṣé ní àwọn arántí yín pẹ̀lú pé yóò gbé sẹ̀mú sẹ́ńkejì wa èèyàn bímọ bíi mẹ́rìnlá ní àgbégbà náà tọ̀ ọjà ń lọ gbé sẹ̀mú méjì yìí tẹ́tẹ́ kejì méjì kí n lọ gbé fáwọn ọmọdé jọ níbo. Bàbá yìí ti lọ ẹ̀tẹ̀ pamọ́sẹ́ ẹ̀sìn ìṣera yín lọ́kàn. Wàlí máa tún yẹ jí máa ń fi ìtara bẹ́ẹ̀ iná lè mọ́ ní àmì wá ṣẹ́kì. Ọ̀wẹ̀ ìwò ẹ̀yìn ni ó wò ìwé èèyàn lọ́wọ́ àlémúta. Wọ́n máa wàrà. Ẹ máa rántí ikú gbogbo wa tá a wà bí ẹjẹ́ á máa rántí ikú wọ́n máa wàrà àti ti bẹ lẹ́yìn ikú ìwọ ló nílẹ̀ elórí ẹbí ó ti gbé gbogbo ẹsẹ̀ ní èmi àti bàbá yín ni wọ́n jọ bí èyí tó bàbá mi jí ẹ̀rú ẹ̀yìn ọmọ ẹ̀ yọ lọ kò ní wálé mọ́. Wọ́n gbà tó ṣe wàhálà wọ́n sì gbà lọ́wọ́ ọmọ rẹ̀ wọ́n sì gbàgbé lóòótọ́ yóò jí àlọ́dọ̀ ọlọ́run àmọ́ gbàgbé. Ikú ní fà á. Ẹ dàgbọ́ ẹ̀yin ọmọdé ẹjọ́ ẹ̀sìn ra yín lọ́kàn ẹ̀sìn wọ ara yín mú. Bẹ́ẹ̀ bá wọ ẹ̀yìn báyìí ẹ̀ lè rí ẹni gangan. Ọlọ́run nìkan lẹ́yìn. Ìgbéga pé yìí ìyẹn ń dì. Ẹlòmíràn ní dé yìí mọ́. Tiẹ̀ náà tó lẹ́rù kì í ṣe kó ṣe ká. Èyàn bímọ méjìlá. Òun náà sáré bóòdù àwọn ilé yìí ló ṣe di èèyàn. Ṣéjọ́ wàhálà ti gbé jẹ́ lọ́wọ́ àwọn ọmọdé ẹjọ́. Jẹjọ́ ti lọ àmọ́ ẹ̀yin ọmọdé ẹjọ́ ẹgbà pọ́lọ́wọ́ lọ. Wàlí máa ń tà fàbíkúrí wọn máa wàrà. Ẹ máa rántí ikú ẹ̀ máa rántí ti pẹ́ lẹ́yìn ẹ̀. Fàmí ti gbàrà. Salulu ẹ̀ tó kọ́kọ́ bọ́sẹ̀ fi ikú kò sólú ẹ̀. وَيَقُولُ الْفَصْلُ الَّذِي يَنْكَشِفُ بِهِ الْحَالُ فَلَا يَسْتَبِي وَالْقَبْرُ رَوْضَةٌ مِنَ Ọkọ̀ kí wọ́n agbélé alọ́wọ́ yìí. وَالْقَبْرُ رَوْضَةٌ مِنَ الْجِنَانِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النِّيرِ إِنْ يَكُنْ خَيْرًا فَالَّذِي مِنْ بَعْدِهِ. Ẹ dákun gbogbo ẹni máa ń ní àpò ẹ̀ jókòó lẹ̀ à ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run tó ti bá dábàá bẹ́ẹ̀ fún bọ̀dù lọ. À ń sọ̀rọ̀ ọlọ́run ẹ jókòó lẹ̀ ẹ dákun ẹ jókòó lẹ̀. وَالْقَبْرُ رَوْضَةٌ مِنَ الْجِنَانِ Ẹ dákun ẹ jókòó lẹ̀. أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النِّيرَانِ إِنْ يَكُنْ خَيْرًا فَالَّذِي مِنْ بَعْدِهِ أَفْضَلُ عِنْدَ رَبِّنَا الْعَبْدِ. Adékùnrin bí jẹ̀jọ́ ní nǹkan lọ́dọ̀ ẹlòmíì ní kò sì ní sọ fún ni tí ó fi jẹ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́mi kìíní yóò lè gbò. Ó tàn wọ́n sì ní sọ pé dẹ̀jọ́ lórí yóò sì máa lò. Kó o lámọ̀ títí wọ́n wù. إن يك خيرا فالذي من بعده
bá rí kó ní 10,000 lọ́wọ́ àbúrò rẹ̀ kan wá gbé òun náà lè wá mú kábí 6,000 ronú pé ẹ̀jẹ̀ kan náà ní omi kan náà ní gba 5,000 wáyé kò sí. Fawailun. bọ̀ èdè tí ó pé ìlọ́lọ́ ló ń fẹ́ òun ní bẹ́ẹ̀ ló kù kí gbogbo wa lágbègbè yìí òun mú ní ilẹ̀ gbóná ní ẹjọ́ bẹ́ẹ̀. والقبر روضة من الجنان. ẹ máa gbọ́ ikú etí fẹlẹ́ yìí rí òun dá ọwọlé olú ẹ̀fẹ́ èsì yẹn nínú orú mú mi tó ní bọ́lá nígbà sàárè wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ inú ilé mi self-contained ni kódà bí mo mọ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni ẹlòmíì sí ó sì di wèrè látara bọ́lá yé. bàbá ìmọ̀mọ́ àgbà ẹjọ́ kò lè bàbá ó ní ìdílé mi mọ ọkọ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni àmọ́ àwọn èsì tá a máa ń tẹ̀ sí ni yóò tẹ̀lé yóò náà lọ́wọ́ yóò tẹ̀ ìlú àyẹ̀lẹ̀ bá والقبر روضة من الجنان. ayé bá wà nú ẹ ẹlòmíì du ipò ọlọ́run ti wú ọ̀nà báyìí pé ipò nìyẹn yóò ti fa. أو غفرة من غفر النيران. àwọn tí wàá pa ọ́ náà làwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ti tó àkàsà bàbá bò sírú ẹ̀ àwọn náà wọ́n lò sí ẹ̀ tó sì wọ́n kú láyé. إن يكن خيرا فالذي من بعدهم. ìwọ́n tó náà bá gbà fún jòkó jẹ́ ó ní kankan tó ṣe fọlọ́run àfọ̀sí ọ̀rẹ́ ọlọ́run mọ̀nàmọ́ná èsì ju ẹ̀lì tí ó pa wọn ọ̀la ní gidi ni. أفضل عند ربنا العبد. mọ̀nàmọ́ná kì í ṣe ju ẹ̀lì tí ó pa wọ́n sì tó wo kíní ọ̀hún jọ ó sì dòótọ́.